ọba ayérayé àjíǹde olùgbàlà ọlọ́run St. Moses Orímọládé ọmọ tí wọ́n là ṣe àgbéyìn ga torí pé yìnyín ọlọ́run àṣeyín lọ́ba àwọn ọba ìjìnlẹ̀ ìfẹ́ ọlọ́run gba ọpẹ́ wa adúpẹ́ fún ìbẹ̀rẹ̀ ọdún yìí adúpẹ́ torí pé ọdún yìí tún parí lọ adúpẹ́ pé mú àwa láyé mú àwa láàyè mímọ̀ ṣe kó àánú la rí gbà olúwa gba ọpẹ́ wa wà pàbí tẹ̀lé bí àpótí ti sẹ́yìn Jehovah fàánú dáríjì wa ọlọ́run máa bá wa lọ má jẹ́ wí nípa ti ara nítorí pé ara ò lè ṣe ohunkóhun bí kò ṣe ẹ̀mí mọ́ ọlọ́run alààyè olúwa gún àsáàrin wa jẹ́ ká rí ọkà tó lọ adúpẹ́ torí pé ti gbọ́ ògo ni forúkọ yín Jésù náà olúwa wa. Orúkọ mi ní Senior Prophetess Deborah Ọláníyan láti ìlú Ìkòròdú. Ara ilé tẹ̀wá gbàgbé lára àwọn fún ta ṣe kẹ́yìn wọn ní kí arábìnrin òṣèré tíátà kú lọ múra torí pé àwọn rí pé kọ̀ọ̀kan fẹ́ ṣẹlẹ̀ kò sì pẹ́ sígbà náà ní ilé wọn jóná tó wà ní kínní àti ọlọ́dẹ̀ yà wá ní àfẹ́wá béèrè pé kí wọ́n ní fún wa gan-an tọ́dún ti parí tán báyìí kí gan-an ni ká máa retí nínú èyí tó kù tọ́dún yìí máa fi parí. Ẹ káàsán àdúrà wa gbà ní ṣe lásán gẹ́gẹ́ bí mo ti sọ lọ nínú afárá tó lọ kí ìránṣẹ́ yìí ó gbàdúrà dáadáa o ọ̀rọ̀ mi ń lérí kọ́ leléyìí àwọn ẹ̀dá kan wọn àwọn ò lè fún wàrà wọn rẹ́dì láti dá wàrà nù àwọn ẹ̀dá kan wọn ò lè dá èèyàn mọ́mọ́ èèyàn ṣùgbọ́n rẹ́dì láti bá èèyàn mọ́ aláyànmọ́ jẹ́ irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ epo ni wọ́n rù aláàlá máa sá fún wọn o nítorí pé tí ò bá sá fún wọn ó ṣeéṣe kó rò pọ́nàpọ́nà máa gbà yọ kọ́ lọ gbà ọ̀nà mìíràn yọ ìránṣẹ́ yẹ kó gbàdúrà dáadáa mo sọ nínú afárá mi tó lọ kó lọ gbàwẹ̀ kó lọ bá àwọn àáfàá kí wọ́n gbàdúrà fún ọ tó bá jẹ́ ìlànà mùsùlùmí ni wọ́n fẹ́ tọ̀ kí wọ́n kó fàdúrà ọ̀rọ̀ léyìí ò ṣe ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹnu ó ní tó bá jẹ́ ti ara ó ní ó máa di asán ó ní tó bá jẹ́ ti ẹ̀mí ọlọ́run alààyè ó máa dúró títí láéláé mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Mercy Aigbe alábí ìran bí ìfèdèfọ́ bí ọ̀rọ̀ ibi èrò ibi kò ní ṣẹmọ yín lára etí ikú kò ní ṣẹmọ yín lára ìrọ̀gbọ̀ ọ̀tá ọ̀nà tí ọ̀tá fẹ́ gbà yọ sí ní 2025 mo wí lórúkọ Olúwa ọlọ́run máa dá ọwọ́ náà dúró ìjì líle yẹn ọ̀run máa dá dúró ẹ ó sì padà lẹ́nu ọpẹ́ ohun tí mo mú wá náà lónìí náà ni pé lórúkọ Jésù a ó jọ ṣàmọ́dún ọdún 2025 dá o fún ènìyàn tó bá mọ ọlọ́run ọdún 2025 dá o fún ènìyàn tó bá gbà pé ọlọ́run wà ọdún 2025 jẹ́ ọdún ìrọ̀rùn fún kì í ṣe fún ọ̀lẹ o fún ẹni tó lè ṣiṣẹ́ Olúwa lóhun máa bù sí èrè ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ọdún 2025 Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ àṣírí dẹ̀ máa tú láwọn ibi gíga Olúwa lóhun ni Ọlọ́run Olúwa lóhun dúró gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù fún àwọn onígbàgbọ́ when we are talking about onígbàgbọ́ wà nínú mùsùlùmí onígbàgbọ́ wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì onígbàgbọ́ wà ẹni tó gba Ọlọ́run ní Olúwa àti olùgbàlà rẹ̀ Olúwa lóhun ò ní dójú tì wá ó ní ọdún náà bẹ́ẹ̀ máa jẹ́ ọdún ìrọ̀rùn Olúwa ní pàápàá jùlọ kábíyèsí adẹ́dàṣẹ̀dá sọ fún mi pé gbogbo àwọn tó wà nílùú òkèèrè ní US Olúwa ní kó má bẹ̀rù Olúwa ní nìmí tí ń mì nílùú yẹn Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń ní ìbẹ̀rù Olúwa ní òun ní Ọlọ́run máa gba ìṣàkóso Ọlọ́run máa gba gbogbo ògo kìkìdá gbogbo ọmọ Nàìjíríà tó wà nílùú yẹn Olúwa ní kán lẹ́mìí kíyèsára Olúwa ní wọn ò ní darí wọn wálé Olúwa lóhun máa wọnú ọkọ̀ olórí yẹn lọ àdẹ́dà ní kó wọn kí ẹnikẹ́ni má ṣe bẹ̀rù Olúwa lóhun wà nípa tiyín nípa ti ẹ̀mí àti nípa ti ara Olúwa lóhun ò kọ̀ yín sílẹ̀ bẹ́ẹ̀ lóhun ò sì padà lẹ́yìn gbogbo ọmọ Nàìjíríà àdẹ́dà ní kó má bẹ̀rù ó Olóhun ní Ọlọ́run kábíyèsí mo rí pé alàgbà wa bọ̀dá Tinubu mo rí pé máa mú òfin líle kan jáde ní ọdún tó ń bọ̀ Olúwa wí pé àdẹ́dà ṣẹ̀dá ní òfin yẹn máa bá gbogbo ènìyàn Olúwa ní ẹ má bẹ̀rù nítorí pé òun ni Ọlọ́run òfin yẹn máa lé ọ kékeré lẹ́sìn Olúwa ló sì mú bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lọ́lọ́run ẹ̀mí àwọn wòlíì sọ àdẹ́dà ní ṣùgbọ́n òun lọ́lọ́run òun máa jọba lórí ohun gbogbo òun sì máa mímí yè sínú àwọn onígbàgbọ́ àdẹ́dà ní kìkìdá pé kẹ́ má bẹ̀rù Olúwa ní tó bá jẹ́ ti làálàá ni bí èrò tí wọ́n gbà ní orílẹ̀-èdè yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bá má dá nǹkan rere ṣe ó ní ṣùgbọ́n òun lọ́lọ́run òun dẹ̀ tún yọ sí àwọn ènìyàn pẹ̀lú ìbùkún òun yọ sí àwọn ènìyàn pẹ̀lú àánú Olúwa wí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ò kọ́lé nígbà tí ìlú ò le Olúwa lóhun fi àánú yọjú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn Olúwa lóhun ni Ọlọ́run o mo rí ọgbà àjàrà èso ńlá
mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bọ́ síbẹ̀ wọ́n sì ń ka wọ́n sì ń mú. Olúwa sọ mi pé 2025 ọdún ayọ̀ ni. Olúwa ní ọdún ayọ̀ ni fún gbogbo onígbàgbọ́. Dẹ̀dá ní ká má bẹ̀rù, Olúwa ní ká má ṣojo nítorí pé òun Ọlọ́run wà ní ìhà tiwa, bẹ́ẹ̀ lòun ò padà lẹ́yìn wa. Àlàáfíà ni. Ẹ ṣe ìyá wa kí wá tábà tiẹ̀ ní pé a fẹ́ kàn sí yín àbí a tẹ̀ ní àwọn èèyàn tẹ̀ fẹ́ pè yín fún ìtúsílẹ̀ àbí fún àwọn kankan báwọn gan-an ṣe lè pè yín àti pé kí làwọn èèyàn tún lè pè yín fún gan. God bless you. À ń bá program yìí lọ ohun tuntun ní ọdún tuntun. A ti wà nínú àwẹ̀ yìí láti on the 1 of December. A máa mú gbogbo wá sí ìparí ní on the 1 of January. Yálà o fẹ́ gbàdúrà, èèyàn fẹ́ béèrè fún ìrìn àjò ẹ̀. Bíbélì wípé ká máa gbàdúrà ká dẹ̀ máa ṣọ́nà láì sinmi àti láì ṣáré ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ lòmíràn tí ẹ̀ wá ń sọ Ọlọ́run ti ṣiṣẹ́ sí òun ti gbégbèsè. Mo gbá rìsáàjì débi kan débi pé gbogbo iṣẹ́ tó bá wùn kẹ́ lè ṣe láyé kọ́kọ́ bẹ orí yín ná. Kì í ṣe pé àdúrà àwọn ènìyàn tí ó ń gbàdúrà fún yín ni ò gbà o. Ọlọ́run máa jẹ́ gbàdúrà fẹ́ni tọ́lọ́run ń bínú sí. Ẹni tọ́lọ́run bá ń bínú sí bí èèyàn bá ti gbogbo ọjọ́ ayé kó bá ń gbàdúrà fún tí ò bá kọ́kọ́ béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó ní gbogbo wa láti ṣẹ̀ á ti kùnà ògo Ọlọ́run. Èmi mọ̀ pé mo dẹ́ṣẹ̀, ìwọ mọ̀ pé o dẹ́ṣẹ̀, ṣùgbọ́n àtúnwí asán ni gbogbo wa ń wá. Ẹni tó bá fẹ́ béèrè tó fẹ́ gbàdúrà nínú ìrìn àjò ó ń lọ. Ẹni tó bá fẹ́ bá wa darapọ̀ kó darapọ̀ pọ̀ lórí àwẹ̀ àti àdúrà. Mo mọ̀ pé 2025 a fi gbàdúrà 2025 sílẹ̀ ni o. Kéèyàn tó rẹ òǹgbẹ ó máa pọnmi sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ mìíràn lónìí kò mọ tí wọ́n ń pè ní ìyà. Kò tiẹ̀ dé bá ìpọ́njú nítorí pé àwọn baba ńlá baba rẹ̀ ti ṣiṣẹ́ sílẹ̀ fún. Bẹ́ẹ̀ náà ni baba ńlá baba wa Ọlọ́run Mọ́sọ̀rímọ́ládé ọmọ tí wọ́n là ṣe. Ó ti ṣiṣẹ́ sílẹ̀ fún gbogbo ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù tó bá rìn nílànà Ọlọ́run. Tó dẹ̀ ń ṣe ìfẹ́ Ọlọ́run. Kò ní ráhùn bẹ́ẹ̀ ni kò ní tòṣì. Àwọn bàbá wa ti ṣiṣẹ́ sílẹ̀ fún wa, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n ṣe sílẹ̀ fún wa làwa ń jorí ọ̀fẹ́ yìí. Jésù Kristi ti Násárẹ́tì ó ti wá ó ti kú nítorí èmi àti ìwọ. Nítorí èlèmi àti ẹ̀yin ṣe ń wò pé àwa jẹ́ nǹkan. Bí kò ń ṣe pé àwọn bàbá ńlá wa ti ṣiṣẹ́ sílẹ̀. Àwọn ànábì kankan náà ti ṣiṣẹ́ sílẹ̀ níwájú Ọlọ́run. Tí iṣẹ́ wọn ò dẹ̀ díbàjẹ́. Tí wọ́n padà dúró níwájú ìtẹ́ Jèhófà tí wọ́n ké mímọ́ Sefraya. Orí ọ̀fẹ́ yẹn lèmi àti ẹ̀yin rí lò lónìí. La fi rò pa jẹ́ nǹkan kan. Mo bẹ̀ gbogbo wa ẹni tó bá máa gbàdúrà tó bá fẹ́ bá wa darapọ̀ kó darapọ̀. Ẹni tó bá ní ìbéèrè yálà ó fẹ́ fira rẹ̀ ìdílé rẹ̀ sínú àdúrà. Ipe ní àmọ́dún Ọlọ́run jẹ́ kémi náà ó ní ẹ̀rí rere. Ìwọ tó ò ní máa ń rọrọ èrè pin. Léyìí tí lè mọ̀ yìí àwọn kan ti wà nínú ìwé 2025 níwájú Olódùmarè. Tí a ti ní àkọsílẹ̀ fún wọn pé lọ́dún ìgbédìde wọn nìyẹn. Bẹ́ẹ̀ làwọn kan ti ní ọdún àkọsílẹ̀ pé ọdún kú wọn ní kò sí nǹkan lè ṣe. Ṣùgbọ́n àánú á máa yẹ kú kúrò lórí ènìyàn. Bí àánú bá lè yẹ kú kúrò lórí Ẹtíkáyà. Èèyàn kan sọ fún pé lẹ́yìn tí ìtìkú bá dé kò sí àtúnwí asán ó mọ Ọlọ́run ni. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ló dé ó ti wá bẹ̀ fún Jésù yìí tó ní bàbá jẹ́ kí aago ìkórè kọjá lórí mi ó sì rèé. Ṣùgbọ́n pàtó rí pé wàhálà àwọn ayé yìí pọ̀ tóun ò bá tètè lọ kọ́ má bàa sọ òun dẹlẹ́ṣẹ̀ ó ní bàbá jẹ́ kí ìfẹ́ rẹ̀ kó ṣe. Bẹ́ẹ̀ náà làkọsílẹ̀ wà fún ẹlòmíràn ló wà fún èmi náà. Ṣùgbọ́n máa gbàdúrà láìsinmi àti láìṣẹ́rẹ́ ọkàn. Má sọ ìrètí rẹ nù. Ẹni tó pè mí sọ fún mi pé òun wà pẹ̀lú àti gbogbo wa. Ó ní ká má sọ ìrètí wa nù. Fún ẹ̀bì àdúrà ẹ pè fóònù nọ́mbà yìí 08026040244. 08026040244. WhatsApp line mi ni mo pè yẹn. Second line mi ni 09061346865. Bí Olúwa ti bẹ bí ẹ̀mí ẹ̀ sì ti wà. Agbára ìgbani lórúkọ Jésù ó máa yanjú ìṣòro ayé mi àti ẹ̀yin. Àwọn product wa tá a ṣe sílẹ̀ rèé. Mọ́mì dáàdì mo máa ń sọ fún àwọn ènìyàn. Wo ẹ múra síra yín. Ilé ayé yóò ṣe kú dúró Ọlọ́run ò kọ ìgbìyànjú. Má sáré kọjá kádàrá ni. Ọlọ́run ò kọ ìgbìyànjú o. Ẹlòmíràn Ọlọ́run ti gbàwẹ̀. Ó ti gbàdúrà. Ó ti fúrúgbìn kò kú èrè. Nítorí pé aṣọ èrí wà lára ẹ̀. Nígbà tí Joshua ọmọ Núnì
nígbà tó ní aṣọ èrí lára tí ò bá lè bọ́ṣọ èrí yẹn dànù ó ṣeé ṣe kó wà lójú kan náà. Aṣọ ìpele tẹ́ḿpìlì bí ò bá fọ ìyá ní lórí ọ̀fẹ́ irú ẹ̀ ní wá dúró pé màmá porúkọ Jésù I will stand like a leader kò ní sórí ọ̀fẹ́ nígbà náà. Bẹ́ẹ̀ náà lásọgún wà nínú ayé mi àti ẹ̀yin bí aṣọ yẹn ò bá ti ìyá alẹ́ rógolò aṣọ alárànbarà náà gbé wọ Jósẹ́fù ṣùgbọ́n gbà tí ìyanu máa ṣẹlẹ̀ ayé aṣogun padà sọ di aṣogun mọ́ lọ́wọ́ ṣé wọ́n sọ retí nù nígbà tó sọ bárakùnrin oníkọjá lọ sínú odò náà lọ́wẹ̀ áńgẹ́lù ká máa sọ̀kalẹ̀ máa dígbà rú omi ní ọdọọdún ó ní ẹni tó bá kọ́kọ́ wọnú rẹ̀ yóò di alára dídá ta ló wá sọ fún mi pé kó má wẹ̀ ta ló ní kó má bọ́ sógun dànù don't let anybody deceive you. Nífi ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara rẹ má fi ẹnu pa ògólógo má bà ayé ènìyàn jẹ́ ilé ayé yóò ṣe dúró wò bọ́sù èrí dànù aṣọ kórìíra wọn ti dà wọ́ owó kọ títí ò rọ́kọ àìmọye tó burú jù ẹ lọ ó rọ́kọ títí ẹ̀ bàtà ṣe burú tó síbi ayé ń wá rí ni bí gbogbo ẹ̀ bí kí lórúkọ èso yìí pineapple gbogbo ara ló fi ṣẹ̀gún síbẹ̀ nínú gbogbo èso kò sí ìtọ́ládé lórí pineapple nìkan ló fadé sórí ṣòwárí pé kò sí bó ṣe lè níwà tó kò sí bí ìwà rẹ̀ ò tiẹ̀ ti dá tó dandan ló gbúdọ̀ méèkì ẹ̀ láyé àwọn kan burú jà para lọ́dẹ bílíọ̀nìà wọn ò ṣògùn owó wọn tẹ́ǹdì àwọn kan burú jà para lọ wọn Ọlọ́run nífẹ̀ẹ́ wọn síbẹ̀ ìfẹ́ wọn ò kúrò níwájú Ọlọ́run tọ́jú ara ẹ̀ a ní àwọn nǹkan oríṣiríṣi tí a ti pèsè sílẹ̀ 2025 lórúkọ Jésù a ò ní wá lásán ìlérí wa níwájú Ọlọ́run ó máa wá sí ìmúṣẹ a dẹ̀ ní àwọn àkànṣe àdúrà kan tá à ń ṣe lọ ẹ máa ojú tó lé tún máa padà fídíò wa nígbà tá a ti program yìí kó tó parí àkànṣe àdúrà yẹn àwọn kan ti ra iyọ̀ Olúwa ní ká fi iyọ̀ pàdé òun ká fi iyọ̀ gbàdúrà tí iyọ̀ bá ti dògú kò sí nǹkan kan mọ́ kí ayé wa má bàa dògú ká dẹ̀ ní ìmọ́lẹ̀ pílákàdù ká fi gbàdúrà fún ọdún tuntun 2025 àwọn èèyàn ń ṣe lọ lórúkọ Jésù ìgbésẹ̀ àdúrà ọdún tuntun nìyẹn ìlérí àti májẹ̀mú Ọlọ́run máa ṣẹ nínú ayé yín gbogbo èèyàn kò tẹ́ ń dùbúlẹ̀ àìsàn ẹni tó nípa àti gbogbo agbára lórúkọ Jésù ẹ̀mí mọ́ máa wò yín sàn ẹ̀yin tẹ́ wà nínú ìtìmọ́lé láìṣẹ̀ láìrò ẹ̀yin tẹ́sẹ̀ tí wá dẹ́ṣẹ̀ tẹ́ wá ronú pìwàdà Jésù máa wọnú ayé yín lọ ó sì máa tú yín sílẹ̀ ẹni tó tú Pétérù sílẹ̀ kúrò nínú túbú ó máa tú yín sílẹ̀ lórúkọ Jésù ẹ bójú rere àti àánú Ọlọ́run pàdé ẹ̀yin tẹ́ ń wọ́kọ̀ àwọn ìgbésẹ̀ téèyàn ń ṣe tó fi wọ́kọ̀ gbégbésẹ̀ wàá rí àánú gbà tó bá dẹ̀ wá gbégbésẹ̀ ìwà rádaràdá tó wà lọ́wọ́ rẹ lọ kọ̀ sílẹ̀ ìwọ tó ń wáyàwó tó kanra ìwọ tó ń wáyàwó tó lè sọ fún ìyàwó ẹ pé girlfriend pé gbà lọ gbowó kó lọ ṣerun wọn ò ní dúró àwọn ìwà kan wà tó wà nínú ayé mi àti ẹ̀yin gan tó ń dí ìṣerere lọ́wọ́ lórúkọ Jésù a ò ní ṣe lásán ìlérí àti májẹ̀mú Ọlọ́run máa ṣẹ mọ́ wa lára àdúrà yín tẹ̀síwájú òní ló pé ọjọ́ kẹsàn-án àti bẹ̀rẹ̀ látọ̀ndì 1 òní ló pé ọjọ́ kẹsàn-án iyọ̀ yẹn láti 21 days tó bá máa ṣe fídíò yìí tábẹ̀ inú chọ́ọ̀chì mẹ́rin ni mò ń sùn lórúkọ Jésù ìlérí Ọlọ́run máa ṣẹ mọ́ wa lára ohun tuntun ní ọdún tuntun lórúkọ Jésù ohun tuntun ní ọdún tuntun ní ọrọ̀ ní ọlá lórúkọ Jésù èmi àti yín máa fi lò gbà òṣì ọdún tuntun kò ní bá wa dòwò pọ̀ a ó sì jọ rí àánú gbà. It shall be well with you. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your